irú kí wàá leléyìí akẹ́kọ̀ọ́ iléèwé girama gún olùkọ́ ẹ̀ pa. àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Taraba ti láwọn ń ṣèwádìí lọ́wọ́ lórí ikú tó pa olóògbé Basi Sadauna tí í ṣe ọ̀kan lára àwọn olùkọ́ iléèwé Model Secondary School tó wà nílùú Jalingo nípínlẹ̀ Taraba. wọ́n ní ohun táwọn ṣàkíyèsí ni pé akẹ́kọ̀ọ́ kan tó ti kẹ́kọ̀ọ́ jáde níléèwé ọ̀hún tẹ́lẹ̀ tí kò nífẹ̀ẹ́ olóògbé yìí ló máa hùwà láabi náà. Aláròyé gbọ́ pé lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kọkànlá ọdún 2023 yìí ni àwọn akẹ́kọ̀ọ́ kan lọ dènà de tíṣà ọ̀hún lásìkò tó ń lọ sílé rẹ̀ lẹ́yìn tó ti parí iṣẹ́ ọjọ́ náà tán. wọ́n gún un lọ́bẹ níbi tí kò dáa, ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí jáde lára rẹ̀ gidigidi. àpọ̀jù ẹ̀jẹ̀ tó dànù lára olùkọ́ ọ̀hún ló padà wá ṣokùnfà ikú rẹ̀ kí wọ́n tó gbé e dé ilé ìwòsàn ìjọba tó wà lágbègbè náà. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Abdullahi Usman tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù yìí sọ pé olóògbé náà jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olùkọ́ iléèwé model tó gbajúmọ̀ dáadáa láàrin ìlú náà, àti pé ohun táwọn ń fura sí ni pé ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tó ti kàwé jáde níléèwé náà tí kò nífẹ̀ẹ́ sí olóògbé ọ̀hún ló wá lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn tó sì wà níléèwé tí wọ́n sì gbẹ̀mí olóògbé yìí láìpẹ́ ọjọ́. ó ní wọ́n gún olóògbé náà pa ni, ẹ̀jẹ̀ tó ń jáde lára rẹ̀ ti pọ̀ jù. nígbà tí wọ́n máa gbé e délé ìwòsàn ìjọba tí wọ́n ń pè ní Federal Medical Center tó wà nílùú Jalingo, àwọn dókítà sọ fún wọn pé òkú olóògbé náà ni wọ́n gbé wá sí ọ̀dọ̀ àwọn, kì í ṣe alààyè. a máa tó bẹ̀rẹ̀ ìwádìí lórí àwọn tó ṣiṣẹ́ ibi náà tó sì dájú pé ọwọ́ wa máa tẹ̀ wọ́n láìpẹ́, lẹ́yìn náà la máa fojú wọn ba ilé ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.